ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀ báyìí ká parapọ̀ kájọ jọ́sìn Olúwa ní wàrà ṣẹṣà lọ́rùn lábẹ́ wákàtí tí alórí ọ̀fẹ́ àti jọ́sìn Ọlọ́run papọ̀ lẹ́yìn gbogbo tá a bá wà lágbàáyé ẹ sọ fún gbogbo àwọn ènìyàn gbogbo ọmọ ọjọ́ pátá gbogbo àwọn èèyàn wa bẹ́ẹ̀ ni àwọn atajọ́ ń jọ́sìn papọ̀ lórí òkè lórí pẹpẹ yìí níbi gbogbo tá a bá wà pé ìsìn ọ̀wọ́ ó ti bẹ̀rẹ̀ wáyé o kí á parapọ̀ kájọ jọ́sìn papọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó lédè Gẹ̀ẹ́sì wọ́n ti ṣe tiwọn sẹ́yìn àwa ti tiwantiwa èdè Yorùbá àwa la wà ní orí ọpọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí lórí afọ́rọ̀ yìí mo fẹ́ ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa ìwọ tó bá ti mọ̀ wá lórí òkè yìí ìwọ tó bá ti ń darapọ̀ mọ́ wa sẹ́yìn wa mọ̀ wípé ọpẹ́ ó jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe fún wa ní orí òkè yìí pàápàá tí a bá kóra wa jọ láti bá Ọlọ́run sọ̀rọ̀ mo fẹ́ ká fi ọpẹ́ wọlé ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé láti wà láàyè rere ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láàyè rere ní àkókò yìí pàápàá gbogbo bó ṣe ń lọ nínú ayé Ọlọ́run náà ló dá wa sí ó dá ọmọ sí ó dá ọkọ sí ó dá aya sí ó dá ilé sí ó dá ọ̀nà sí ó dá gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú wa ó dá gbogbo wọn sí ọba tí ò jẹ́ ká ṣubú dànù ọba tí ò jẹ́ kí ibi kọ́kọ́ ṣẹlẹ̀ sí wa ọba tí ò jẹ́ kí ọwọ́ ọ̀tá ó ká wa mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ ká gbé ga gidigidi mo fẹ́ ká yìn mo fẹ́ ká sọ fọ́lọ́run pé ó ṣe Olúwa ó ṣe Olúwa ó ṣe Olúwa ó ṣe mo yìn Olúwa ó ṣe mo yìn ọ́ Olúwa ó ṣe mo yìn ọ́ ìwọ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run má jẹ́ abara mọ́ọ̀rẹ́ jẹ má sì jẹ́ kí ọpẹ́ rẹ má jẹ́ kó farasin má jẹ́ kó pamọ́ láẹnu rẹ gbòò níbi tó bá wà jẹ́ kó Ọlọ́run mọ̀ pé ó mọ́ọ̀rẹ́ jẹ́ kó mọ̀ pé ó mọ́ọ̀rẹ́ jẹ́ kí Aláàfin tòótọ́ Aláàfin ọ̀run mọ̀ pé ó mọ́ọ̀rẹ́ sọ pé Jésù ó ṣe ẹ̀mú ó ṣe bàbá ó ṣe Jésù ó ṣe ẹ̀mú ó ṣe bàbá ó ṣe Jésù ó ṣe ẹ̀mú ó ṣe bàbá ó ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa lórúkọ Jésù Kristi Olúwa wa ó fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidigidi nítorí pé ọba ni Ọlọ́run ni bàbá sì ni mo fẹ́ kó mọ̀ wípé òun ni igi lẹ́yìn ọgbà bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan ni èèyàn ò lè ṣe bẹ́ẹ̀ èèyàn lè lérí ó lè léka kò sí èèyàn tó lè ṣe bí Ọlọ́run bẹ́ẹ̀ ni mo fẹ́ kó mọ̀ kò sí bá ṣe lè súnmọ́ ẹ tó wọn lè ṣe bí Ọlọ́run kò sí bá ṣe lè súnmọ́ ẹ tó wọn lè ṣe bí Ọlọ́run mo fẹ́ kó mọ rírì ipò tọ́lọ́run ní nínú ayé rẹ mo fẹ́ kó mọ rírì ipò tọ́lọ́run kó nínú ayé rẹ wípé Ọlọ́run ọba ni bàbá sì ni òun lẹ́lẹ́dàá wa òun sì ni bàbá wa òun gángan lolùrànlọ́wọ́ wa o béèyàn bá ràn lọ́wọ́ Ọlọ́run yọ̀ǹda ni béèyàn bá sì ràn lọ́wọ́ Ọlọ́run yọ̀ǹda náà ni nítorí náà òun gángan là ń pè ní ìrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú mo fẹ́ kó mo bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ ọpẹ́ kò ń ṣe ọ̀rọ̀ ohun tá à ń kánjú ṣe gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ọ̀rọ̀ ìyìn kò ń ṣe ohun tá à ń kánjú ṣe ọ̀rọ̀ ìdúpẹ́ kò ń ṣe ohun tá à ń kánjú ṣe mo fẹ́ kó mọ bọ́lọ́run ṣe tóbi tó nínú ayé rẹ nínú ayé mi nínú ayé gbogbo àwọn ènìyàn tó mọ̀ ọ́ ìwé mọ́ sọ pé àwa wò ó ìmọ́lẹ̀ sí mọ́ wa ojú òsì tì wá ọba tó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ní gbogbo ọjọ́ lójoojúmọ́ ọba tó jẹ́ kó ojú ó tì wá tá bá fi dá àwọn ọ̀rẹ́ ojú àti tiẹ̀ ti pẹ́ tá bá fi dá àwọn tẹ́jọ́ ń rìn àwọn alábàárìn ẹ̀ ojú àti tiẹ̀ ti pẹ́ tá bá fi dá àwọn tó ń tẹ̀lé ẹ káàkiri ojú àti tiẹ̀ ti pẹ́ tá bá fi dá àwọn tó ní ọ́ àwọn tó ṣu ọ́ àwọn tó ń tọ́jú ẹ dàgbà àwọn tó ní àwọn tá a lè gbà wípé ẹbí rẹ̀ ojú àti tì ọ́ ti pẹ́ o Ọlọ́run ni ò jẹ́ kójú ó tì wá Ọlọ́run ni ò jẹ́ kójú ó tì ẹnìkan kan bẹ́ẹ̀ ni òun ló ń bo àṣírí torí pé òun làṣírí bẹ́ẹ̀ ni òun làṣírí tòótọ́ òun gangan làṣírí òun ló jẹ́ pé òun ló mọ bó ṣe ń bo àṣírí òun ló sì ń bo àṣírí gbogbo ènìyàn òun la bí amọ tòótọ́ bẹ́ẹ̀ ni abiyamọ tòótọ́ kì í ṣe wípé abiyamọ ọ̀run nìkan òun gangan la abiyamọ tòótọ́ òun la abiyamọ tó ń kọ sí wa látara àwọn abiyamọ tá a fojú rí òun lolùrànlọ́wọ́ tó ń kọ sí wa látara àwọn olùrànlọ́wọ́ tá a fojú rí òun ni olùwòsàn tó ń kọ sí wa látara àwọn olùwòsàn tá a fojú rí bẹ́ẹ̀ ni òun ni ọlọ́rọ̀ tó ń kọ sí wa látara àwọn ọlọ́rọ̀ tá a fojú rí òun ni olùgbọ̀wọ́ tòótọ́ tó ń kọ sí wa látara àwọn olùgbọ̀wọ́ tá a fojú rí sà mo fẹ́ kó ru ọkàn ọpẹ́ rẹ sókè mo fẹ́ kó ru ọkàn ìmoore rẹ sókè mo fẹ́ kó ru ìdúpẹ́ rẹ sókè
kó wá sọ jáde wípé Ọlọ́run bàbá mi ó ṣé, Ọlọ́run ẹlẹ́dàá mi ó ṣé, Ọlọ́run olùrànlọ́wọ́ mi ó ṣé. Lánàá rẹ kó gbàdúrà ẹ̀ dáadáa, kó jẹ́ kó lárinrin létí Ọlọ́run, kó jẹ́ kó ti ọkàn rẹ rin ìrìn àjò dé ọkàn Ọlọ́run ẹlẹ́dàá rẹ wípé o mọ̀re ní tòótọ́, wípé o mọ̀re, o mú ọpẹ́ wá tọkàntọkàn, wípé o mú ìyìn wá tọkàntọkàn. Òní ní ọjọ́ ìsinmi tó kẹ́yìn ní oṣù yìí, wípé o mú ọpẹ́ wá tọkàntọkàn. Òun ló dárí gbogbo ẹ̀ṣẹ̀ wá jù wá. Òun ni ò jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó gba ọkàn wa kan. Òun ni ò jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó gbé wa ṣubú. Òun ni ò jẹ́ kí ọ̀tá kó ṣọpẹ́ aláyé lórí wa. Òun ló ń tọ́jú wa, òun ló ń wò wá sàn, òun ló ń bá ẹni wa pàdé, ló ń pèsè fún wa. Kò sóhun dáadáa tó ń bẹ nínú ayé tí ò ṣe fún wa. Bẹ́ẹ̀ ni kò sóhun dáradára kankan nínú ayé tí ò ṣe fún wa. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ ló fi fẹ́ wa. Bẹ́ẹ̀ ni òun ló ń ṣàánú fún wa, òun ló ń ṣàánú fún wa, òun ló ń fi ojú àánú wò wá. Ẹlẹ́yinjú àánú ni. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ó ṣé, Bàbá ó ṣé, Ọmọ ó ṣé, Ẹ̀mí Mímọ́ ó ṣé. Adúpẹ́ ayọ̀, agbé ọ̀gá tọkàntọkàn, agbé ọ̀gá tọkàntọkàn, agbé ọ̀gá tọkàntọkàn. Ìwọ náà yin Olúwa, má dúró de ẹnì kejì rẹ, má dúró de ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Jẹ́ kó mọ̀ wípé lóòótọ́ ló mọ̀re. Ọ̀gọ̀lọ́gbọ̀ ènìyàn ló ń bẹnu ayé, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹnu ayé. Ẹni mélòó ló mọ̀re sà? Ẹni mélòó ló mọ̀re? Ẹni mélòó ló mọ̀ pẹ́ dùn sà? Ọ̀pọ̀ mọ bá ṣe ń béèrè, wọn mọ bá ṣe ń dúpẹ́. Ọ̀pọ̀ mọ bá ṣe ń béèrè, wọn mọ bá ṣe ń dúpẹ́. Ó yá lanu rẹ gbòòrò, sọ fún Ọlọ́run ẹlẹ́dàá rẹ kó ṣeun, sọ fún Jésù kó ṣeun, sọ fún Ẹ̀mí Mímọ́ kó ṣeun, sọ pé Olúwa mo dúpẹ́, mo yìn ọ́, ó ṣé mo rí àánú gbà. Ọ̀pọ̀ ló ń bẹnu ayé tí àánú ìjẹ́ ọ̀kan nínú àdúrà wọn, gbòógì nínú àdúrà wọn, ṣùgbọ́n mo rí àánú gbà ní tèmi. Èmi ni ìran tí a ṣàánú fún, èmi ni ìran tí ń ṣàfẹ́rí rẹ, tí ń ṣàfẹ́rí Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Ó ṣé, mo yìn ọ́, ó ṣé, mo dúpẹ́, ó ṣé, mo yìn ọ́, ó ṣé, mo yìn ọ́, ó ṣé, mo yìn ọ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àmín. Lónìí a máa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tàbí ọ̀rọ̀ ìgbìyànjú tàbí ọ̀rọ̀ Ọlọ́run tí a máa fi yéra wa, tá a sì máa gbéyàwó nínú ọ̀rọ̀ Ọlọ́run. A máa bẹ̀rẹ̀ tó dá lé àkórí tí à ń pè ní agbára ìdúpẹ́. Agbára ìdúpẹ́, òun la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí. Òní mo máa fi lọ́lẹ̀, bóyá ọ̀sẹ̀ tó ń bọ̀ tí Jésù bá fa bíbẹ̀ rẹ̀ sẹ́yìn, tó bá fún wa lórí ọ̀fẹ́, a máa tẹ̀síwájú lórí àkórí náà. Àmọ́ gbogbo wa gbọ́dọ̀ mọ rírì ìdúpẹ́, ipa tí ìdúpẹ́ ń kó nínú ayé wa, nínú ìbáṣepọ̀ wa àti Ọlọ́run, pàápàá nínú àdúrà wa. Ipa wo ni ìdúpẹ́ ń kó? Kí ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa gangan tí a bá ń sọ nípa ìdúpẹ́? Kí ni ó ń jẹ́ ìdúpẹ́? Àwa wo ni a yọ̀ǹda fún láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Gbogbo wa la mọ̀ wípé gbogbo ohun tó Ọlọ́run dá ló ń fògo fún, pàápàá àwa ènìyàn tó dá láwòrán ara rẹ̀. Torí pé gbòógì pàtàkì ìdí tó fi dá wa náà ni ká fògo fún, ká fìyìn fún. Gbogbo wa la mọ̀. Ó ń bẹ nínú ìwé mímọ́ Isaiah orí 43 ó ń bẹ ńbẹ̀ pé a dá wa láti fògo fún Ọlọ́run, láti fìyìn fún Ọlọ́run, láti fi ọpẹ́ fún Ọlọ́run. Ìdí tá a ṣe dá wa pé ká máa lé owó káàkiri o, a dá wa pé ká máa wá ń tá jẹun tá mú káàkiri. Ìwé mọ́ tilẹ̀ sọ fún wa wípé tètè kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, ó ní èyí tó kù bàbá rẹ̀ lọ́run yóò fi fún ọ. Bẹ́ẹ̀ ni Ọlọ́run mọ bóyá fẹ́ bọ́ àwọn ọmọ ẹ̀ láyé, Ọlọ́run mọ bóyá fẹ́ ṣe ìtọ́jú àwọn tó jẹ́ tirẹ̀ láyé. Níwọ̀n gbà tá a bá fi Ọlọ́run ṣàkọ́kọ́, tá a bá fi ohun tó jẹ́ tọ́lọ́run ṣàkọ́kọ́ nu ayé wa, ó mọ bóyá fẹ́ ṣe tó kù fún àwa tá a gbàgbọ́, tá a jẹ́ onígbàgbọ́ nítòótọ́ o, àwa tá a wá ayé mọ́ yàwó,
àwa tá a sọ wípé àti dogun àti dọgbọn àti digbádàwó òun nìkan ló kàn wá nínú ayé o. Àwa tá a gba Ọlọ́run gbọ́ ní tòótọ́, Ọlọ́run mọ bó ìfẹ́ ṣe tọ́jú wa. Bẹ́ẹ̀ ohun tí a fẹ́ tẹnumọ́ lónìí ni agbára ìdúpẹ́, a sì máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nítorí pé ọ̀pọ̀ ń bẹ tí a fẹ́ sọ, 10 ń bẹ nínú ìwé kọ́bọ̀, ó ní àwọn àgbàlagbà máa ń wí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ń bẹ tí a fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìdúpẹ́, torí ìjìnlẹ̀ ni, àṣírí sì ni, ohun tó gbọ́dọ̀ hàn sí gbogbo onígbàgbọ́ nítòótọ́ ni ohun tí ìdúpẹ́ ń ṣe nínú ayé wa. Mo fẹ́ ká sáré bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa bàbá mi bá mi sọ̀rọ̀, àkókò tó láti gbọ́ ohùn rẹ, láti gbọ́ ọ̀rọ̀ rẹ bá mi sọ̀rọ̀. Mo fẹ́ kó yé mi ohun tí o ní fún mi lónìí. Mo fẹ́ kó yé mi. Mo wà ní ìrẹ̀lẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ, láti mọ̀ ọ́ sí, láti súnmọ́ ọ sí, kí ọ̀rọ̀ rẹ kó lè ṣe mí láǹfààní, kí n lè jèrè nínú ìbáṣepọ̀ èmi àti ìrẹ ìwọ Ọlọ́run Ẹlẹ́dàá mi. Ó yá gbàdúrà ẹ̀ sí Ọlọ́run láàrin ìṣẹ́jú àáyá. Gbàdúrà ẹ̀ sí Ọlọ́run láàrin ìṣẹ́jú àáyá yẹn. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́, a dúpẹ́ a yìn ọ́ fún oore ọ̀fẹ́ tá a rí gbà lónìí láti yẹ ọ̀rọ̀ rẹ wò, láti bá ara wa jọ́sìn papọ̀ níwájú rẹ lórí pẹpẹ èyí tó gbé kalẹ̀ ní gbogbo àgbáyé. Bàbá o, àsìkò ti tó fún ara rẹ, bá wa sọ̀rọ̀. Bá wa sọ̀rọ̀. Agbẹnusọ ni mí, mo la ẹnu mi, ó yá kún kó bá àwọn ènìyàn rẹ sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́ rìn, jẹ́ kí àwọn áńgẹ́lì Olúwa jíṣẹ́ fún àwọn ènìyàn Ọlọ́run. Jẹ́ kí ọ̀rọ̀ tó mú wá bá wa lónìí jẹ́ kó ṣe wá ní rere, kó ṣe wá láǹfààní. Ayé wa ò ní rí bákan náà mọ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ohun tí a fẹ́ tẹnumọ́ lónìí ni agbára ìdúpẹ́. Kí ni ìdúpẹ́? Ìdúpẹ́ jẹ́ fífi oore hàn láti inú ọkàn wa sí Ọlọ́run. Fífi ìmoore hàn. Fífi ìmoore hàn láti inú ọkàn wa sí Ọlọ́run lóòrèkóòrè ní ìgbàkúgbà. Òun là ń pè ní ìdúpẹ́ o. Ọ̀nà tí a sì fi ìmoore wa hàn sí Ọlọ́run, tí a fi ìmoore wa hàn àti ìfarajìn wa hàn sí Ọlọ́run nínú ìdúpẹ́, ọ̀nà bíi 4 ló wà. Kò sí bóyá fẹ́ wò, ọ̀nà 4 ló wà. Ọ̀nà àkọ́kọ́ ni ìyìn. À ń fi ìmoore hàn sí Ọlọ́run nípa ìyìn. À ń fi ìdúpẹ́ wa hàn sí Ọlọ́run nípa ìyìn. Ọ̀nà kejì ni ìjọsìn tàbí ọpẹ́ dúdú. Ọpẹ́ dúdú tàbí ìjọsìn. Ọ̀pọ̀ wa ló mọ̀ nípa ìyìn. Ọ̀pọ̀ wa ló mọ̀ nípa ìjọsìn. Ọpẹ́ dúdú, ká máa kọrin ìjọsìn. Bí àwọn orin, ìwé orin, àwọn orin ìjọsìn nìyẹn. Ká máa kọrin ìjọsìn bí àwọn ìwé orin Dáfídì, àwọn orin ìjọsìn nìyẹn. Ọ̀pọ̀ wa ló mọ̀ nípa ìyẹn náà. Ọ̀nà mìíràn ọ̀nà kẹta ẹ̀wẹ̀ tí a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, tí a fi ìmoore wa hàn sí Ọlọ́run, òun ní fi fún Olúwa èyí tí a mọ̀ sí ìrúbọ. Tí a bá ń sọ nípa ìdúpẹ́ sí Ọlọ́run alààyè, Ọlọ́run Ẹlẹ́dàá wa, Ọlọ́run bàbá wa, ohunkóhun tí a bá fẹ́ fi fún, ó gbọ́dọ̀ jẹ́ ẹbọ rúrú torí Ọlọ́run ni. Ó gbọ́dọ̀ jẹ́ ìrúbọ ẹbọ rúrú torí Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni, ọ̀nà kẹta nìyẹn. Ọ̀nà kẹrin ẹ̀wẹ̀, àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin la fi ń ṣe ìdúpẹ́ o, la fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀nà kẹrin ẹ̀wẹ̀, òun ni ohun tí a ń pè ní ìjẹ́rìí. Sísọ̀rọ̀ nípa oore Ọlọ́run, sísọ̀rọ̀ nípa iṣẹ́ ńlá Ọlọ́run, sísọ̀rọ̀ nípa orúkọ ńlá Ọlọ́run láàrin àwọn ènìyàn, láàrin àwọn ìjọ, láàrin agbo, láàrin ọgbà. Sísọ̀rọ̀ nípa Ọlọ́run àti ohun tó ti ṣe fún wa. Ọ̀nà 4 yẹn la fi ń ṣe ìdúpẹ́ fún Ọlọ́run. Ọ̀nà 4 yìí ìjìnlẹ̀ ni. A gbọ́dọ̀ mọ̀ dájú, a gbọ́dọ̀ mọ̀ díjú. Tá a bá jẹ́ ọmọ lẹ́yìn Kristi ní tòótọ́, tá a bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, a gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń ṣe ìdúpẹ́. A gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń jọ́sìn. A gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń fi ìyìn fún.
a gbọ́dọ̀ mọ bí a ṣe ń ṣe ìrúbọ tó tọ́ àti tó yẹ tí ó ṣe ìtẹ́wọ́gbà sí Ọlọ́run. A sì gbọ́dọ̀ mọ bí a ṣe ń jẹ́rìí ìjẹ́rìí ìgbàlà wa nínú Kristi, ìjẹ́rìí ìjẹ́wọ́ ìgbàlà wa nínú Kristi, ìjẹ́rìí sí gbogbo ohun ńlá àti ohun ìyanu tó ń ṣe fún wa. A máa yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò ní kọ́mọ́kọ́mọ́, bẹ́ẹ̀ ni ní kọ́mọ́kọ́mọ́ la máa ṣe, a máa yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò kí a bá lè fi òye yìí lélẹ̀, ká fi lọ́lẹ̀ fún wa wípé ọpẹ́ dúdú, ìyìn, ìjọsìn, ìrúbọ fún Ọlọ́run àti ìjẹ́rìí ohun ńlá tó ṣe fún wa, ohun àìgbọ́dọ̀ má ṣe ni. Ìdúpẹ́ jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe. Ẹni tí ò bá lè dúpẹ́ ò lè pẹ́. Ẹni tí ò bá lè dúpẹ́ ò lè pẹ́. Ẹni tí ò bá lè mọ̀ọ́re ò lè jèrè. Bẹ́ẹ̀ ni, torí ohun tí ò bá dúpẹ́ lórí rẹ̀ ò lè pẹ́ lọ́wọ́ rẹ o. Ohun tí ò bá dúpẹ́ lórí rẹ̀ kò lè pẹ́ lọ́wọ́ rẹ. Ìdí ni pé wàá máa fún ọ̀tá láǹfààní láti wá ṣe kíni, láti wá jí gbé, láti wá jí gbé. Ìjìnlẹ̀ ń bẹ nínú ọpẹ́ dídún sà. Ìjìnlẹ̀ ń bẹ nínú ìdúpẹ́ fún Ọlọ́run alààyè. Ẹ ká bẹ̀rẹ̀ láti inú orin Dáfídì yìí, ká bẹ̀rẹ̀ sí ní wo àwọn ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹẹsẹ yẹn. Bẹ́ẹ̀ ni, orin Dáfídì 145 ẹsẹ̀ 4 ẹgbọ́n tó sọ. Ó ní ìran kan yóò máa yin iṣẹ́ rẹ̀ dé èkejì, yóò sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀. Mo máa tẹnu mọ́ kókó yìí gan nínú ìsìn yìí, jíjẹ́rìí sí agbára rẹ̀, sísọ̀rọ̀ agbára rẹ̀. Torí ọ̀pọ̀ ni wàá mọ díẹ̀ lórí ọ̀rọ̀ ìyìn, a mọ díẹ̀ lórí ọ̀rọ̀ ìjọsìn tàbí ọpẹ́ dúdú, a mọ díẹ̀ lórí ọ̀rọ̀ ìrúbọ. Ọ̀pọ̀ ni wàá mọ bó ṣe ń rúbọ sí Ọlọ́run, a mọ bá ṣe ń fún Ọlọ́run ní nǹkan tó ná wa gidigidi nítorí pé a fẹ́ràn Ọlọ́run. Ohun tí ọ̀pọ̀ ni wọ́n ò lóye rẹ̀ ni ìjẹ́rìí sí agbára Ọlọ́run, ìjẹ́rìí sí ohun tí Olúwa ń ṣe fún wa, ìjẹ́rìí sí ohun tí Olúwa ṣe fún wa lọ́kànjọ̀kan tí ò ló ń kà. Tá a bá ní ká máa kà á lè kà á tán, ohun tí ìwé mọ́ sọ fún wa nìyẹn. Bẹ́ẹ̀ ni, àkàkà tán lórí rẹ̀. Ọ̀pọ̀ ní wa ò mọ bó ṣe nípọn tó, bó sì ṣe pàtàkì tó ṣe lágbára tó láti máa sọ̀rọ̀ agbára rẹ̀. Ẹgbọ́n tí Dáfídì sọ ń bì. Ó ní ìran kan yóò máa yin iṣẹ́ rẹ̀ dé èkejì. A gbọ́dọ̀ mọ bá a ṣe ń yin iṣẹ́ Ọlọ́run nínú ayé àwọn ènìyàn, nínú ayé àwa náà, nínú agbo ìgbàlà, nínú ìjọ, bí a ṣe ń dúpẹ́ fún, bí a ṣe ń yìn. Ohun tí a ṣe ń pe ìpàdé wa ní ìjọsìn nìyẹn, nítorí ohun tí pàtàkì, ohun tó mú wa pàdé papọ̀ ni pé láti yin Ọlọ́run, láti dúpẹ́ sí Ọlọ́run, láti rúbọ fún Ọlọ́run pẹ̀lú àkókò wa, pẹ̀lú ìṣúra wa, pẹ̀lú ẹ̀bùn wa, pẹ̀lú gbogbo ohun tá a ní àti ohun tá a jẹ́. Ìrúbọ láti sọ nípa oore rẹ̀, láti sọ nípa orúkọ ńlá rẹ̀, láti sọ nípa iṣẹ́ ńlá rẹ̀, láti jẹ́rìí sí agbára rẹ̀. La ṣe ń pe ìpàdé wa papọ̀, ìkóra wa jọ papọ̀ ní ìjọsìn níwájú Olúwa. Ó ní yóò sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀. Ìdí tá a ṣe fún wa lórí ọ̀fẹ́ àti wà láyé nìyí. A gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ agbára Ọlọ́run. Ohun tọ́lọ́run ṣe fún ẹ, o gbọ́dọ̀ pa á mọ́, o gbọ́dọ̀ pa á mọ́ra. Ó ṣe fún ẹ kí o bá lè jẹ́ ẹ̀rí ààyè fún àwọn tó kù tó ń retí oore bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ó ṣe fún ẹ kó o bá lè jẹ́ ẹ̀rí ààyè wípé lóòótọ́ l'Ọlọ́run wà láàyè. Tí Jésù wa òkú ó ń bẹ láàyè síbẹ̀, ohun tó ṣe fún ẹ nìyẹn. Ó ṣe fún ẹ kó o bá lè jẹ́rìí sí agbára rẹ̀. Pàtàkì ìdí tí a ṣe kún wa fún agbára, tá a ṣe fún wa ní ẹ̀mí mímọ́, ni pé kí a lè jẹ́rìí sí iṣẹ́ Ọlọ́run, ká jẹ́rìí sí ìwà láàyè Kristi, ká jẹ́rìí sí ìrere Kristi nínú ayé, ní àwùjọ,
láàrin gbogbo ènìyàn, níwájú gbogbo ènìyàn. Nítorí náà gbogbo tọ́lọ́run bá ṣe fún wa pátá la gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń jẹ́rìí sí, la gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń sọ nípa rẹ̀ fún gbogbo ènìyàn. A gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀, a gbọ́dọ̀ pa á mọ́. Èyí ni bí a ṣe ń ṣe ìwàásù ìrere fún ìjèrè ọkàn. Bẹ́ẹ̀ ni ìwọ tí ò bá wọn bá ṣe ń jẹ́rìí sí agbára Olúwa, ṣé wọ́n ló fẹ́ lọ wàásù fẹ́ lẹ́ṣẹ̀ kó ronúpìwàdà? Ṣé wọ́n ló fẹ́ sọ ohun tó máa mú kẹ́lẹ́ṣẹ̀ wá bá ọ pé sọ fún mi sí nípa Ọlọ́run rẹ, sọ fún mi sí nípa oore Ọlọ́run rẹ, sọ fún mi sí nípa àánú Ọlọ́run, èmi náà fẹ́ mọ Ọlọ́run tó ń sọ nípa rẹ̀. Ìwọ tó o máa sọ nípa rẹ̀, báwo lèèyàn ti fẹ́ bí ọ sí wípé ohun tó ń sọ wú mi lórí, èmi náà fẹ́ mọ̀ díẹ̀ nípa Ọlọ́run rẹ̀. Ọ̀pọ̀ máa wò wípé ó nira láti wàásù ìrere, kò nira. Tí a bá gbé irú ìgbésí ayé tọ́lọ́run fẹ́ ká gbé, á rọrùn fún wa láti máa jèrè ọkàn ní gbogbo ìgbà, lẹ́nu iṣẹ́, lẹ́nu okòwò, níbi tá à ń gbé. Àwọn ènìyàn mọ̀ pé lóòótọ́ Ọlọ́run wà pẹ̀lú wa. Wọ́n mọ̀ pé lóòótọ́ rere ni Olúwa, pé Olúwa dára, wọ́n á mọ̀ bẹ́ẹ̀. Ẹ ká wo ìwé orin Dáfídì yẹn, orin 107 ẹsẹ̀ 22. A máa ka àwọn ẹsẹ̀ Bíbélì yẹn lọ́kànjọ̀kan o, ká lè ṣe ìfilọ́lẹ̀ dídára lórí àkórí yìí. 107 ẹsẹ̀ 22 ó ní, sì jẹ́ kí wọn kí ó rú ẹbọ ọpẹ́ ẹ̀bẹ̀ lẹ́dẹ́gẹ́dú gúrúgúdú bàgàdà. Sì jẹ́ kí wọn kí ó rú ẹbọ ọpẹ́, kí wọn kí ó sì fi orin ayọ̀ sọ̀rọ̀ iṣẹ́ rẹ̀. Ó túmọ̀ sí wípé tó o bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lára ọ̀nà láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní tòótọ́, ní tọkàn àti tẹ̀mí, òun ni láti rú ẹbọ ọpẹ́. We must pe fífi fún Olúwa ní ẹbọ rúrú, nítorí pé ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó ná ọ ní nǹkan. Ohunkóhun tó bá fẹ́ fi fún Ọlọ́run tó máa jọ Ọlọ́run lójú, ó gbọ́dọ̀ kọ́kọ́ jọ ọ́ lójú náà kó tó lè nípa. Torí kò sí ohun tá a lè fún Ọlọ́run tá a jọ ọ́ lójú tó bẹ́ẹ̀ gẹ́, kò sí ohun tá a ní tí a gbà lọ́wọ́ rẹ̀, kò sí ohun tá a fẹ́ fi fún tí ò jẹ́ wípé òun ló kọ́kọ́ fi fún wa náà. Pàápàá ẹni tó jẹ́ pé gbogbo nǹkan ló ní níkàáwọ́ rẹ̀, kí ló lè fi fún ìwọ ènìyàn lẹ́nu ara? Kí ló lè fi fún tó lè jẹ́ ohun bàbàrà, tó lè jẹ́ ohun mẹ́rìírí, tó lè fi fún? Kò sí. Nítorí ohun tó ń sọ ni pé tó bá fẹ́ fún òun ní nǹkan, ó ní má wá síwájú mi lọ́wọ́ lásán. Tó bá fẹ́ fún òun ní nǹkan, jẹ́ kí ó jẹ́ ohun tó kọ́kọ́ jọ ọ́ lójú náà. Torí pé ó fẹ́ fi ìdí múlẹ̀ irú èrò tó o ní lọ́kàn rẹ sí Ọlọ́run ẹlẹ́dàá rẹ. Bẹ́ẹ̀ ni ó fẹ́ fi ìdí ìfẹ́ rẹ múlẹ̀ nípa ẹbọ sísun rẹ, nípa ẹbọ rúrú rẹ. Ó fẹ́ fi ìdí ìfẹ́ rẹ sí Ọlọ́run múlẹ̀, ó sì fẹ́ fi ìdí ìgbàgbọ́ rẹ sí Ọlọ́run múlẹ̀. Nítorí náà ó pè é ní ẹbọ rúrú. Bẹ́ẹ̀ ni ó pè é ní ẹbọ ọpẹ́. Gbogbo ọpẹ́ tó o bá fẹ́ dú nípa fífi nǹkan lẹ̀, nǹkan tí a lè fojú rí o, kì í sọ̀rọ̀ ẹnu nìkan, ohun tí a lè fojú rí, ohun tó lóǹkà, tó ṣe fojú rí, tó ṣe tọ́ka sí nínú àwùjọ àwọn ènìyàn. Ó ló gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ná ní nǹkan, gẹ́gẹ́ bí Dáfídì. Ó lè mi ò lè fún Ọlọ́run ní nǹkan tí ò ná mi ní nǹkan kan. Ó gbọ́dọ̀ ná ní nǹkan, ó gbọ́dọ̀ jẹ́ ohun tó bá fi lélẹ̀ tí àlàfo ẹ̀ á yọ lára rẹ̀. Àlàfo rẹ̀ á yọ nínú ayé rẹ̀ pé o ti fi lélẹ̀ fún Ọlọ́run lóòótọ́. Yóò jẹ́ kó tó bá fi lélẹ̀, a ó rí gbogbo ọkàn rẹ lórí rẹ̀ wípé ìfẹ́ ìjìnlẹ̀ rèé, ìfẹ́ òtítọ́ rèé, ìfẹ́ tó la ayé já rèé, a ó rí ń bẹ̀. Ohun tí Ọlọ́run fẹ́ rí nìyẹn tó bá fẹ́ rú ẹbọ ọpẹ́ fún o. Wọ́n tó bá fẹ́ fún Ọlọ́run ní nǹkan, ó gbọ́dọ̀ jẹ́ ohun tó ná, ohun tó jọ ọ́ lójú náà, tó bá fẹ́ kọ́ Ọlọ́run kó kíyèsí ẹ̀. Bẹ́ẹ̀ kì í ṣe pá jọ Ọlọ́run lójú, àmọ́ á kíyèsí ẹ̀, á ṣàkíyèsí ẹ̀ wípé ohun ìjọlójú rèé. Torí ohun tó fi fún gẹ́gẹ́ bí ẹbọ ọpẹ́, gẹ́gẹ́ bí ẹbọ rúrú, ó jẹ́ ohun tí àlàfo rẹ̀ yọ nínú ayé rẹ̀, ó jẹ́ ohun tí àlàfo rẹ̀ yọ nínú ìrìn àjò rẹ̀, ó jẹ́ ohun tí àlàfo rẹ̀ yọ lórí ọ̀rọ̀ rẹ̀. A mọ̀ pé lóòótọ́ o ti fi ìdí ìfẹ́ rẹ sí Ọlọ́run múlẹ̀, o ti fi ìdí ìgbàgbọ́ rẹ sí Ọlọ́run múlẹ̀. Ìgbàgbọ́ ò ń ṣe lórí ahọ́n nìkan, ìfẹ́ ò ń ṣe lórí ahọ́n nìkan, nípa ìṣe ni. Ìgbàgbọ́ àti ìfẹ́
nípa ìṣe la fi ń mọ̀ wọ́n, ìrètí nípa ìṣe la fi ń mọ̀ wọ́n. Nítorí náà ẹgbọ́n tó sọ lẹ́ẹ̀kan sí ká tó lọ sínú ẹsẹ̀ bíbélì mìíràn. Ó lè sì jẹ́ kí wọn kí ó rú ẹbọ ọpẹ́. Àwọn tó mọ Ọlọ́run nìyẹn o, àwọn tó jẹ́ ti Ọlọ́run, àwọn tó mọ àṣírí àti ìjìnlẹ̀ agbára tó ń bẹ nínú ìdúpẹ́. Ó lè sì jẹ́ kí wọn kí ó rú ẹbọ ọpẹ́, kí wọn kí ó sì fi orin ayọ̀ sọ̀rọ̀ iṣẹ́ rẹ̀. Mo fẹ́ ka orin Dáfídì 50 yẹn ẹsẹ̀ 5 pé àwọn tọ́lọ́run rí gẹ́gẹ́ bí àwọn ènìyàn mímọ́ rẹ̀ rèé o, àwọn tó mọ̀ wípé níwọ̀n ìgbà tó ń bá ti ń rúbọ wọ́n ń pe májẹ̀mú níjà níwájú Olúwa. Orin Dáfídì orí 50 yẹn ẹsẹ̀ 5 ẹgbọ́n tó sọ ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ pọ̀ sí ọ̀dọ̀ mi, àwọn tí ó fi ẹbọ bá mi dá májẹ̀mú. Kò sí ìgbà tó o bá rúbọ pẹ́ fún Ọlọ́run tọ́lọ́run ò wọnú májẹ̀mú pẹ̀lú rẹ. Bó o bá jinlẹ̀ nínú ẹ̀mí ó ṣeéṣe kó má mọ irú májẹ̀mú tó ń bá ọ dá. Àmọ́ mo fẹ́ kó o mọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wà láàyè tó dúró títí ayé tí ò yí padà wípé gbogbo ìgbà tí a bá rúbọ ọpẹ́, òun ló ti jẹ́ pé pẹpẹ tó ń sọ̀rọ̀ ó jẹ́ pẹpẹ tí ẹbọ ń bẹ lórí rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni gbogbo pẹpẹ ẹ̀mí tó bá ń sọ̀rọ̀ fún ẹnikẹ́ni á jẹ́ pé ìrúbọ rẹ, ẹbọ ọpẹ́ rẹ, ìrúbọ rẹ ń bẹ lórí rẹ̀ tó ń fọhùn ni. Bẹ́ẹ̀ ni pẹpẹ tí àbárí ìrúbọ rẹ ń bẹ ò lè fọhùn fún ọ, kò jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ìgbà tí àwọn ènìyàn mímọ́ bá ń rú ẹbọ ọpẹ́ tí wọ́n sì ń rúbọ níwájú Olúwa, ohun tó ná wọn ní ohun gbogbo, ohun tó ná wọn ní nǹkan, ohun tó ṣe iyebíye tó sì jọ wọ́n lójú síwájú Olúwa, gbogbo ìgbà ẹni Ọlọ́run ṣe kí ni ó mú ọwọ́ ní májẹ̀mú titun, ó ń bá wọn dá májẹ̀mú tó lágbára, májẹ̀mú ààyè. Ẹ gbọ́ ohun tó sọ ń bì ẹ gbọ́ ohun tó sọ. Ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ pọ̀ sí ọ̀dọ̀ mi. Báwo l'Ọlọ́run ṣe rí àwọn ènìyàn mímọ́ rẹ̀? Ó rí wọn gẹ́gẹ́ bí àwọn tí ń rú ẹbọ pẹ́ níwájú rẹ̀ lóòrèkóòrè, àwọn tí ẹbọ pẹ́ wọn wà lórí pẹpẹ, àwọn tí pẹpẹ ò ṣòfò, àwọn tí àágùn wọn ń bẹ lórí pẹpẹ, àwọn tí ìṣúra wọn ń bẹ lórí pẹpẹ gẹ́gẹ́ bí ẹbọ ọpẹ́, àwọn tí ìlàkàkà wọn, ìgbìyànjú wọn ń bẹ lórí pẹpẹ gẹ́gẹ́ bí ẹbọ ọpẹ́, àwọn tí àkókò wọn ń bẹ lórí pẹpẹ gẹ́gẹ́ bí ẹbọ ọpẹ́, àwọn lórí gẹ́gẹ́ bí àwọn ènìyàn mímọ́ rẹ̀. Ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ pọ̀ sí ọ̀dọ̀ mi, àwọn tí ó fi ẹbọ bá mi dá májẹ̀mú. Kò sí májẹ̀mú láìsí ẹbọ rúrú o. Bá Ọlọ́run ní májẹ̀mú kankan bí o bá máa ní ẹbọ rúrú níwájú rẹ̀. Ó lè jẹ́ pé májẹ̀mú ìgbàlà tí gbogbo àwọn ẹni tí a gbàlà tí a sì rà padà nípa ẹ̀jẹ̀ Jésù tó ní, nípa ẹbọ rúrú ni, nípa ẹ̀jẹ̀ Jésù ni. Ẹbọ rúrú ni. Gbogbo májẹ̀mú lè a bí nípa ẹbọ rúrú. Kò sí láìsí ìrúbọ, kò sí májẹ̀mú. Sọ fún gbogbo ènìyàn pé mi mo sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run mo tẹ̀lé. Láìsí ìrúbọ kò sí májẹ̀mú. Ẹnikẹ́ni tó bá lóun wà nínú májẹ̀mú pẹ̀lú Ọlọ́run nítorí pé ìrúbọ ń bẹ lórí pẹpẹ ni. Nítorí pé ẹbọ rúrú ó ń bẹ lórí pẹpẹ ni. Ohun tí ó ná ní nǹkan kan ń bẹ lórí pẹpẹ. Bẹ́ẹ̀ ó sì ń fọhùn fún gbogbo àwọn ènìyàn mímọ́ tí Ọlọ́run rí gẹ́gẹ́ bí ènìyàn mímọ́. Ó rí wọn gẹ́gẹ́ bí àwọn tó ń bá a dá májẹ̀mú lóòrèkóòrè nípa ẹbọ ọpẹ́ wọn, nípa ẹbọ rúrú, nípa ohun tí wọ́n ń fi lélẹ̀ lórí pẹpẹ níwájú Olúwa, nínú ìṣúra wọn, nínú àkókò wọn, nínú ìgbìyànjú wọn, ìlàkàkà wọn, nínú ẹ̀bùn wọn, àti ẹ̀bùn àmúwáyé o, àti ẹ̀bùn àdáyébá o, àti ẹ̀bùn àdáyélọ́mú. Bẹ́ẹ̀ ni eléyìí ṣe kókó fún wa láti lóye rẹ̀ o. Bẹ́ẹ̀ ni ọ̀nà kan gbòógì tí a fi ń ṣe ìdúpẹ́ nìyẹn, ẹbọ rúrú níwájú Olúwa. Ìwé mọ́ ti ẹ̀ sọ fún wa nínú ìwé Róòmù orí kejì pé ká fi ara wa fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́. Ẹbọ ààyè mímọ́. Pé kì í ṣe pálọ́nà ajé àkọ́kọ́ nu ayé rẹ̀ nìkan, ó á jẹ́ ohun gbogbo nu ayé rẹ̀. Pé bàbá wo pẹpẹ Olúwa, a máa bá ẹ ń bẹ̀, a sì máa bá ẹbọ ààyè rẹ̀ ń bẹ̀, a máa bá ẹbọ ọpẹ́ rẹ̀ ń bẹ̀.
ní pẹpẹ Ọlọ́run. Ẹ ká wo ìwé Dáfídì yẹn, orin Dáfídì 102 ẹsẹ̀ 101 ká máa tó lọ díẹ̀díẹ̀ báyìí torí ohun tí a fẹ́ tẹnumọ́ lónìí òun ni ìjẹ́rìí àti sísọ̀rọ̀ agbára Ọlọ́run. Torí ọ̀nà tí a fi ń ṣe iṣẹ́ ìrere nìyẹn, tá a fi ń ṣe iṣẹ́ ajínrere òun nìyẹn. Orin Dáfídì 102 ẹsẹ̀ 101 yẹn ó ní kí a lè dá orúkọ Olúwa ní Síónì àti ìyìn rẹ̀ ní Jerúsálẹ́mù. A gbọ́dọ̀ máa sọ nípa orúkọ rẹ̀ ní Síónì, ká máa sọ nípa ìyìn rẹ̀ ní Jerúsálẹ́mù. Ohun tí a ṣe dá wa nìyẹn o, ọ̀nà tí a fi ń fún ní ìdúpẹ́ tó tọ́ tó sì yẹ nìyẹn. Orin Dáfídì 96 ẹsẹ̀ 3 yẹn ẹgbọ́n tó tún wí o, ká máa tó lẹ́sẹẹsẹ bẹ́ẹ̀ ni ó ń ṣohun ìkọjú ṣe. Ó ní sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí àti iṣẹ́ ìyanu rẹ̀ láàrin gbogbo ènìyàn. Ìwọ tó wá panimọ́ tó fẹ́ sọ ohun tọ́lọ́run ṣe fún ọ, ó dẹ́jà májẹ̀mú nìyẹn, ó dẹ́jà oore tọ́lọ́run ṣe fún ọ nìyẹn. Òun sọ fún èṣù, òun wẹwọ́ sí èṣù pé ó lè wá jí gbé lọ torí pé ó dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, ó dá gbogbo ọlá àti ìyìn padà sọ́dọ̀ rẹ̀. Ó gbọ́n tí ìwé mọ́ sọ lórí sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí, pàápàá láàrin àwọn kèfèrí. Torí tó o bá sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí, wọ́n ṣe béèrè pé jọ̀ọ́ sọ fún mi sí nípa Ọlọ́run yìí, èmi náà fẹ́ mọ Ọlọ́run yìí. Ohun tó ń ṣe fún ọ mo fẹ́ kó máa ṣe fẹ́mi náà. Mo fẹ́ ṣe ìlàjà láàrin èmi àti Ọlọ́run Ẹlẹ́dàá mi lóòótọ́. Tó o bá máa sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí, ó ní sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí àti iṣẹ́ ìyanu rẹ̀ láàrin gbogbo ènìyàn. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa tí a dà sí nìyẹn. Kì í ṣe wípé òun jó nìkan, irọ́, sọ̀rọ̀, jẹ́rìí sí iṣẹ́ ìyanu rẹ̀. Má jẹ́ k'Ọlọ́run ṣòun ńlá fún ọ kó wá panimọ́ bíi pé kò ṣe nǹkan kan. Ọ̀pọ̀ láṣà kan, pàápàá ní ilẹ̀ aláwọ̀ dúdú yìí, wọ́n á láṣà kan. Wà á lọ bá wòlíì, wà á lọ bá olùṣọ́ àgùntàn, wà á lọ bá ìránṣẹ́ Ọlọ́run kó gbàdúrà fún ẹ kó o níṣòro. Á bá gbàdúrà fún ẹ tán, àdúrà rẹ á bá gbà tán, wà á wá gbàgbé ẹni tó gbàdúrà fún ẹ. Kò dáa. Lóòótọ́ ó ti ṣe tọ́lọ́run rán. Lóòótọ́ tó bá lọ sí pẹpẹ mìíràn láti lọ dúpẹ́, tó bá wòye pé lọ́kàn rẹ lọ́ọ́ ló ń dúpẹ́ fún, àmọ́ ibi tó wù ẹ́ ló ti lè dúpẹ́ fọ́lọ́run. Kò ṣe jẹ́ pé ibi tó wù ọ́ ló ti lọ gbàdúrà. Má tọ́ra rẹ̀. Ọlọ́run ń ṣe alágàbàgebè, Ọlọ́run ń ṣe lẹ́tàn, Ọlọ́run ò sì ń ṣèké. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ń ṣèké. Má tọ́ra rẹ̀. Lóòótọ́ kò síbi tó ti lè dúpẹ́ fọ́lọ́run, àmọ́ lọ bá Ọlọ́run níbi tó ti bá a pàdé, lọ bá kó lọ dúpẹ́ fún. Pẹpẹ tó ti yọ sí ọ náà ni kó padà sí. Ẹ máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Ó lè má lé ọmú, ìránṣẹ́ Ọlọ́run yẹn lè má lé ọmú, ó lè má ṣe nǹkan kan sí. Ó lè fi ẹ́lẹ̀ fún Ọlọ́run torí pé Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ fún tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lóòótọ́. Àmọ́ Ọlọ́run á rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ alágàbàgebè, á rí ọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ẹni èké, á rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ọ́re jálẹ̀. Tọ́lọ́run bá bá ọ pàdé lórí òkè Síónì, tó bá gba òkè Mòráyà lọ tàbí ó gba òkè Sínà lọ láti lọ dúpẹ́, á máa wòye wípé kí ló ṣe ọ́. Ṣèbí bí tí a ti bára wa ní àdéhùn ló yẹ kó padà sí, wípé àdéhùn ṣẹ o. A máa rí ọ gẹ́gẹ́ bí èké nítorí pé òun mọ̀ òótọ́. Ọlọ́run mímọ́, Ọlọ́run òótọ́ sì ni. Ó sì fẹ́ kí ìwọ náà kó ṣe kí ni, kó dìrọ̀ mọ́ òtítọ́, kó yẹ̀bà fún èké. Òun ló ṣe máa jẹ́ wípé nígbà tó bá ní ṣèbọ́ Ọlọ́run ló ń dúpẹ́ fún Ọlọ́run níbi tí ojú táyé, níbi tó tóbi, níbi tí gbogbo rẹ̀ ń ṣe mọ̀nàmọ́ná tó ń ṣe yànnàyànnà. Torí ohun tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Wá rò wípé ẹni tí Ọlọ́run fún ní òróró láti yanjú ìṣòro rẹ kò tó ṣojú Ọlọ́run láti gba ìdúpẹ́ rẹ. Wá lọ sí ibòmíì, ibi tó ń ṣe yànnàyànnà tí gbogbo rẹ̀ ń ṣe kámikàmikàmi. Ọlọ́run á wò pé tọ̀, o dúpẹ́ àmọ́ o ò ṣe dáadáa. Tó bá dọjọ́ mi tó gun bá le, tó bá dọjọ́ mìíràn tí ìpèníjà mìíràn bá dé, tí èṣù bá dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, á wá kùbi tó máa wá lọ. Ọlọ́run á wò pé tọ̀, ṣèbí ibi tó ti fún mi lọ́pẹ́ rẹ̀, àmọ́ ibi tí mo ti dá ọ lóhùn kọ́ rèé o. Tó bá fẹ́ kí n tún dá ọ lóhùn lẹ́mìíràn, lọ síbi tí mo ti kọ́kọ́ dá ọ lóhùn, á wá diṣẹ́.
òun lọ̀pọ̀ fi ń pẹ́ nínú ìṣòro torí wọ́n jẹ́ èké, wọ́n jẹ́ alágàbàgebè, wọ́n jẹ́ ẹni tí ò lótìtọ́, tí wọ́n ṣòdodo, tí wọ́n lè bá Ọlọ́run rìn pípẹ́ nítorí pé wọ́n lóye wípé ẹbọ rúrú ọ̀rọ̀ májẹ̀mú ni. Ibi tí a bá sì ti fi májẹ̀mú lọ́lẹ̀, ibẹ̀ ni ìfihàn májẹ̀mú gbé wá. Ibẹ̀ ni àmì májẹ̀mú wá. Ohun ẹ̀mí ò ń ṣe ohun ti ara, ò ń ṣe ohun ti ayé. Ẹ ká wo orin Dáfídì yìí, orin Dáfídì 96 ẹsẹ̀ kẹta, kí ló sọ? Ó ní sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí àti iṣẹ́ ìyanu rẹ̀ láàrin gbogbo ènìyàn. Ohun tí o gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bí iṣẹ́ ni o. Má pa orí Ọlọ́run mọ́ra, sọ jáde, sọ̀rọ̀ ògo rẹ̀. Ẹnìkan ní pé tóun bá sọ àwọn ọ̀tá pọ̀ sí, kó o dákẹ́ gan-an, àwọn ọ̀tá pọ̀. O ti rí adití tí ò lọ́tà, o ti rí afọ́jú tí ò lọ́tà, ta lórí láyé tí ò lọ́tà, tọ́lọ́run bó ṣe dáa tó bá ṣe lọ́tà, mélòó ń tiẹ̀? Arọ́ lọ́tà, àbó ò ti rí àwọn ènìyàn tó lọ ń kó àwọn ènìyàn tí ò lè rọra lọ́wọ́ tó sì ń lù wọ́n tó sì tún pa wọ́n. Kò sẹ́ni tí ò lọ́tà, ọ̀tá ń bẹ káàkiri ni. Èṣù ọ̀tá gbogbo ènìyàn ni, nítorí pé ọ̀tá Ọlọ́run ni. Nítorí náà ó sọ ọ̀tá ń bẹ, àmọ́ tó o bá sọ̀rọ̀ ògo rẹ̀ láàrin àwọn kèfèrí, tó sọ̀rọ̀ ìyanu rẹ̀ láàrin gbogbo ènìyàn, òun jẹ́rìí sí agbára rẹ̀, òun fi yé gbogbo ènìyàn wípé o mọ rírì, o sì mọ oore t'Ọlọ́run ṣe. Agbára tó ń bẹ nínú ìjẹ́rìí á farahàn. Bẹ́ẹ̀ ni agbára tó ń bẹ nínú ìjẹ́rìí rẹ̀ á ṣe kí ni? Á farahàn fún ọ. Ẹ ká wo ìwé orin Dáfídì 75 ẹsẹ̀ kẹsàn-án yẹn, ká wò ó, ká máa wò lọ lẹ́sẹẹsẹ bẹ́ẹ̀ ká tó gbàdúrà. Torí ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ yé wa dáadáa wípé ìdúpẹ́ òun ṣe ohun tí a máa ṣe léde àní ṣe mọ́, ohun tí a gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ọjọ́ ayé wa ni. Torí àṣírí ni májẹ̀mú sí ni. Orin Dáfídì 75 ẹsẹ̀ kẹsàn-án, a máa sáré kàwọn ẹsẹ̀ bíbélì yẹn báyìí o. Torí ó ní ọ̀rọ̀ kan ó tó fágbà o. Bẹ́ẹ̀ ni orin Dáfídì 75 ẹsẹ̀ kẹsàn-án. Ó ní ṣùgbọ́n èmi ó máa sọ títí láé, èmi ó máa kọrin ìyìn sí Ọlọ́run Jákọ́bù, máa sọ títí láé ní omi ní dákẹ́. Orin Dáfídì 71 ẹsẹ̀ mẹ́tàdínlógún yẹn, ẹgbọ́n tó sọ. Ó ní Ọlọ́run ìwọ ti kọ́ mi láti ìgbà èwe mi wá, àti di ìsinsìnyí ni èmi ti ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. Kábà mọ bí Ọlọ́run ṣe fẹ́ràn Dáfídì sí, irú ọkàn tó ń bẹ lára Dáfídì. Láti ìgbà èwe rẹ̀ ló ti kọ́ bí a sì ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu Ọlọ́run. Ohun tó gbà á lọ́wọ́ Gòláàtì ni, ohun tó kọ́kọ́ sọ nígbà tó dé oríta ìjàkadì yẹn, nígbà tí Gòláàtì àti àwọn ìran ọmọ ogun Filistini tó ń bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, tó bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ Ísírẹ́lì láyà, tí Sọ́ọ̀lù ọba ò lè kojú ìjà, kò lè dìde nítorí pé kò dàbí ara rẹ̀ mọ́, kò mọ ibi tára rẹ̀ wà. Bẹ́ẹ̀ ni nítorí pé òun gan mọ̀ wípé òun ti ṣe kíni, òun ti kẹ̀yìn sọ́lọ́run. Ẹni tó bá kẹ̀yìn sọ́lọ́run ò lè nígboyà p'Ọlọ́run wà nípa tòun mọ́, òun ni kò ṣe lè kojú Gòláàtì torí akọni lòun náà. Kí ni Dáfídì kọ́kọ́ ṣe nígbà tó dé inú agbe náà lọ́jọ́ sí, nígbà tó dojú ogun lọ́jọ́ sí? Ó sọ̀rọ̀ iṣẹ́ ìyanu Ọlọ́run, bọ́lọ́run ṣe gbà á nígbà tó wà lóko tó ń darí àwọn ẹran ní ijù, tó ṣe gbà á lọ́wọ́ kìnìún, tó ṣe gbà á lọ́wọ́ àwọn ẹran búburú inú igbó. Ó sọ̀rọ̀ iṣẹ́ ìyanu Ọlọ́run. Ó ní ìwọ ti kọ́ mi láti ìgbà èwe mi wá, àti di ìsinsìnyí ni èmi ti ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. Ìwọ tó bá wá dákẹ́ lórí iṣẹ́ ìyanu Ọlọ́run sí ọ, ó kù díẹ̀ káàtó fún ọ. Ìwọ tó bá dákẹ́ lórí iṣẹ́ ìyanu fún ọ, ó ti mú kí iṣẹ́ ìyanu rẹ kó dẹ́kun nìyẹn o. Ó ti mú kó dẹ́kun, ó ti mú kó dúró lórí rẹ nìyẹn o. Mo pa láṣẹ fún ọ tó ń gbọ́ mi, iṣẹ́ ìyanu ò ní dúró lórí ẹ o. Iṣẹ́ ìyanu Ọlọ́run ò ní dúró lórí ẹ, ó máa tẹ̀síwájú, ó máa pọ̀ sí ni o. Tó bá fẹ́ kó pọ̀ sí lóòótọ́, ó máa mọ bó ṣe ń sọ ọ́ jáde, ó máa mọ bó ṣe ń jẹ́rìí sí láàrin àwọn ènìyàn, láàrin àwọn ọ̀rẹ́ rẹ, láàrin gbogbo ènìyàn, àwọn kèfèrí ni o, àwọn ènìyàn Ọlọ́run ni o, láàrin agbo ìgbàgbọ́, láàrin ìjọsìn, láàrin ìjọ, ó máa bá ti ń sọ nípa iṣẹ́ ìyanu Ọlọ́run. Ohun tí gbogbo agbọ́dọ̀ kọ́ ọba gbọ́dọ̀ mọ̀ ń ṣe kò ní í ṣe pẹ̀lú pójú ń tì mí, pẹ̀lú pé irọ́ tọ́lọ́run ò bá wò wípé ojú ń tì ẹ́ kó tó fún ọ ní ìyanu. Èyí ṣe tí wọ́n fún wa sọ wípé ò fẹ́ jẹ́rìí
sí ìyanu Ọlọ́run nítorí ojú ń tì ọ́, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ojú ò bá tì ọ́ láti gbà á, ojú ò gbọ́dọ̀ tì ọ́ láti jẹ́rìí sí, ojú ò gbọ́dọ̀ tì ọ́ láti sọ nípa rẹ̀. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ẹ wo orin Dáfídì 66 ẹsẹ̀ mẹ́rìndínlógún yẹn, ká tún wo ohun tí yẹn náà sọ fún wa. Bẹ́ẹ̀ni, mo ti sọ pé ohun tá a fẹ́ tẹnumọ́ rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń tà sí, wọn ò mọ bó ṣe ń jẹ́rìí, wọn mọ bó ṣe ń gba ìyanu, wọn mọ bó ṣe ń jẹ́rìí. Nígbà tí Èṣù bá gbé ìpèníjà rẹ̀ dé, àwọn á bọ́ sínú kòtò, á bọ́ sínú ahoro, wọ́n á máa wò wípé Ọlọ́run bolo ojú rẹ̀ wà. Irọ́, wọ́n ló ń ṣàìgbọràn, wọ́n ló tẹ̀lé Ọlọ́run. Bẹ́ẹ̀ni, ó ní ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù Ọlọ́run, èmi ó sọ ohun tí ó ṣe fún ọkàn mi. Gbogbo ènìyàn tó bẹ̀rù Ọlọ́run ló mọ̀ wípé a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ iṣẹ́ ìyanu Ọlọ́run, pàápàá ohun tó ṣe fún ọkàn wa, bó ṣe gba ọkàn wa là, tó gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó gbà wá lọ́wọ́ ikú, tó gbà wá lọ́wọ́ ìdààmú, tó gbà lọ́wọ́ ìjàmbá, tó gbà lọ́wọ́ ewu ayé. Gbogbo rẹ̀ la gbọ́dọ̀ máa sọ. Gbogbo ohun tí ìjẹ́rìí gbọ́dọ̀ fi kún ẹnu wa nìyẹn. Ìwé mọ́ sọ pé a borí ọ̀tá nípa ìjẹ́ ọ̀dọ́ àgùntàn àti nípa ìjẹ́rìí ẹnu wa. Bẹ́ẹ̀ ni, ìwọ tí ò bá sì jẹ́rìí nínú ẹnu rẹ, kò sí ìdúpẹ́ lẹ́nu rẹ nìyẹn o, kò sí ìdúpẹ́ lẹ́nu rẹ. Bẹ́ẹ̀ ni, ẹ wo orin Dáfídì 64 ẹsẹ̀ kẹsàn-án yẹn, ẹ tún gbọ́n tí yẹn náà sọ. Ó ní àti gbogbo ènìyàn ni yóò máa bẹ̀rù, wọn ó sì máa sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run, nítorí tí wọ́n ó fi ọgbọ́n ro iṣẹ́ rẹ̀. Gbogbo àwọn tó bẹ̀rù Olúwa ló mọ bó ṣe ń sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run, ló mọ bó ṣe ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu, torí wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n sì fẹ́ kí iṣẹ́ ìyanu yẹn kó máa tẹ̀síwájú. Ohun tí gbogbo a gbọ́dọ̀ kọ́ ni kíkọ́ sì ní mímọ̀. Bó o bá kọ́, o ní mọ̀ ọ́ ṣe. O gbọ́dọ̀ ṣe ìpinnu fún ara rẹ wípé mi ní borí Ọlọ́run mọ́ra, mo máa jẹ́rìí gbogbo tí Ọlọ́run bá ṣe fún mi. Bẹ́ẹ̀ ni, gbogbo tí bá lè tọ́ka sí àti tí ì lè tọ́ka sí, mo mọ̀ pé gbogbo rẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ohun rere gbogbo ó wá látọ̀dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ọba ìmọ́lẹ̀ ló ní lọ́wọ́ rẹ̀ sì ní gbogbo ohun rere gbogbo tí ń wá. Bẹ́ẹ̀ ni, orin Dáfídì 40 ẹsẹ̀ 5 àti 10 ká sáré kà á. Ó ní Olúwa Ọlọ́run mi, ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ ìyanu tí ìwọ ti ń ṣe, àti ìró inú rẹ sípa tiwa, a kò lè kà wọ́n fún ọ ní ẹsẹẹsẹ. Bí èmi ó wí tí èmi ó sọ̀rọ̀ wọn ju ohun kíkà lọ. Bí èmi ó wí tí èmi ó sọ̀rọ̀ wọn ju ohun kíkà lọ. Ẹsẹ̀ 10 ó ní èmi kò fi òdodo rẹ sin ní àyà mi, èmi sọ̀rọ̀ òtítọ́ àti ìgbàlà rẹ, èmi kò sì pa ìṣeun ìfẹ́ rẹ àti òtítọ́ rẹ mọ́ kúrò lọ́dọ̀ ìjọ ńlá nì. Kí ló sọ fún ọ? Èmi sọ jáde, mò ń jẹ́rìí. Bó ṣe ń ṣe, mò ń jẹ́rìí. Bí mo ṣe ń rí, mò ń jẹ́rìí. Mi ìpamọ́ra, mò ń gbé ìgbé ayé ìdúpẹ́ sí Ọlọ́run. Ohun tó ń sọ fún wa nìyẹn. Ọkàn ìmoore nìyẹn. Ẹ wo orin Dáfídì 30 yẹn ẹsẹ̀ 9, ẹ tún gbọ́n tóun náà sọ. Ó ní èrè kí ni ó wà ní ẹ̀jẹ̀ mi nígbà tí mo bá lọ sínú ihò? Erùpẹ̀ ni yóò máa yìn ọ́ bí? Òun ni yóò máa sọ̀rọ̀ òtítọ́ rẹ bí? Ó ń sọ wípé ẹni tó bá ti kú ò lè yin Ọlọ́run, kò lè sọ̀rọ̀ òtítọ́ rẹ̀, kò lè jẹ́rìí sí agbára Ọlọ́run. Nítorí náà àṣírí ni wípé bí o bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sì ń jẹ́rìí sí agbára rẹ̀, bẹ́ẹ̀ náà ni ó ṣe ní ẹ̀mí gígùn. Bẹ́ẹ̀ náà ni ọjọ́ rẹ̀ yóò ṣe pẹ́ lórí ilẹ̀-èdè ayé, nítorí pé òun ṣe pàtàkì nínú ohun tó Ọlọ́run ṣe dá ọ wá sínú ayé. Òun ṣe dáadáa fún Ọlọ́run. Òun jẹ́ kó yé Ọlọ́run wípé o mọ rírì ìwà láàyè rẹ nínú ayé. Nítorí náà a fún ọ ní ẹ̀mí gígùn. Àṣírí ẹ̀mí gígùn kan nìyẹn o. A sì mú kí o pẹ́ nínú ayé. Ẹ wo ní Dáfídì 22 yẹn ẹsẹ̀ 22, ẹgbọ́n tóun náà sọ. Ó ní èmi ó sọ̀rọ̀ orúkọ rẹ fún àwọn arákùnrin mi, ní àwùjọ ìjọ ni èmi ó máa yìn ọ́. Ní àwùjọ ìjọ ni èmi ó máa yìn ọ́, máa sì máa sọ̀rọ̀ orúkọ rẹ ní àwùjọ àwọn arákùnrin mi. Mi ní pamọ́, mi ní dákẹ́ lórí ohun tó ń ṣe fún mi. Orin Dáfídì 9 ẹsẹ̀ 11 yẹn, ẹgbọ́n tó sọ. Ó ní ẹ kọrin ìyìn sí Olúwa tí ó ń gbé ní Síónì,
ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn. Ara ọ̀nà tí a ń ṣe ìdúpẹ́ fún Ọlọ́run, tí a fi ń ṣe ìdúpẹ́ fún Ọlọ́run ní orin ìyìn kíkọ. A máa fi ìyìn fún Ọlọ́run nípa kíkọ orin àti nípa sísọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ̀. Òun ló sọ fún wa níbí. Tá bá wo Kólósè orí 3 ẹsẹ̀ 16 yẹn, ẹgbọ́n tó tún sọ fún wa. Torí mo mọ̀ pé gbogbo ala lóye ìyìn, a sì lóye ọpẹ́. Ẹgbọ́n tó sọ fún wa. Ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ sì máa kọ́ ara yín, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀? Nínú sáàmù, bí a ṣe yin Ọlọ́run nìyẹn o, bí a ṣe ń fi ọpẹ́ fún Ọlọ́run nìyẹn o. Nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí, ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin ní ọkàn yín sí Olúwa. Ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó ti ọkàn wa wá sí Ọlọ́run. Kò sí bá ṣe fẹ́ ṣe, ó gbọ́dọ̀ jẹ́ ohun tó ti ọkàn wa wá sí Ọlọ́run. Ní gbogbo ìgbà, wàyí o, ẹ jẹ́ wá lọ sí ẹsẹ̀ Bíbélì gangan tí ìdánilẹ́kọ̀ọ́ ìdálé lórí. Ẹ jẹ́ lọ síbẹ̀. Ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 18, ẹgbọ́n tó sọ. Ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Ìwọ tó bá fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ, òun rèé o. Ìwọ tó bá fẹ́ mọ ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún ọ àti fún èmi náà, òun rèé o. Ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Kò ní kó máa dúpẹ́ nígbà tí gbogbo ẹ̀ bá dá nìkan. Kò ní kó máa dúpẹ́ nígbà tó bá rówó gidi tàbí orí iṣẹ́ gidi, àbó rọ́kọ fẹ́, àbó ráyà fẹ́. Kò dìgbà tí ó bá jẹ́ oríta pàtàkì inú ayé rẹ tí Ọlọ́run yọ sí ọ nìkan ló máa dúpẹ́. Ó ní nínú ohun gbogbo, àtìgbà tó rọ̀ ọ́ lọ́rùn àtìgbà tí ò rọ̀ ọ́ lọ́rùn, ó ní kó máa dúpẹ́. Ó ní ìfẹ́ Olúwa nìyẹn nínú ohun gbogbo fún gbogbo àwa ènìyàn tí à ń bẹ nínú Kristi. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Àṣírí rèé, ìjìnlẹ̀ rèé. Nínú ohun gbogbo la gbọ́dọ̀ ti máa dúpẹ́ o. Ìfẹ́ Ọlọ́run nìyẹn. Ìfẹ́ Ọlọ́run sì ló máa dúró títí ayé o. Nítorí pé àṣírí tó tóbi jù nínú àdúrà ni ìdúpẹ́ o. Ọ̀pọ̀ ò mọ̀ ní o. Ó kọjá bíbéèrè lọ, ó kọjá wíwá kiri lọ, ó kọjá kíkọ̀kùn lọ. Àṣírí tó tóbi jùlọ nínú àdúrà ni ìdúpẹ́, nítorí pé Ọlọ́run ń gbé inú ìyìn àwọn ènìyàn rẹ̀. Orin Dáfídì sá, orin Dáfídì 22 ẹsẹ̀ 3, ìwé mọ́ sọ pé Ọlọ́run a máa gbé inú ìyìn àwọn ènìyàn rẹ̀. Ọlọ́run ò kì í fi ìyìn ránṣẹ́ fún ẹnikẹ́ni o. Kò ní pé kí ẹnikẹ́ni bóun dá sí ọ̀rọ̀ ìyìn o. Fún ara rẹ̀ ló ń dá sí ọ̀rọ̀ ìyìn. Fún ara rẹ̀ ló ń dá sí ọ̀rọ̀ ọpẹ́ o. Fún ara rẹ̀ ló ń dá sí ọ̀rọ̀ ẹbọ ọpẹ́ o. Fún ara rẹ̀ sì ló ń dá sí ọ̀rọ̀ ìjẹ́rìí ọpẹ́. Ẹgbọ́n tó sọ. Ó ní ṣùgbọ́n mímọ́ ni ìwọ, ẹni tí ó tẹ ìyìn Ísírẹ́lì dó. Ó tẹ̀ ẹ́ dó gẹ́gẹ́ bí ìtẹ́ rẹ̀. Ó tẹ̀ ẹ́ dó gẹ́gẹ́ bí ibùgbé rẹ̀. Ó ń gbé inú rẹ̀. Inú rẹ̀ ló ti ń ṣògo, inú rẹ̀ ló ti ń ṣọlá. Ìyìn Ísírẹ́lì. Ísírẹ́lì ẹ̀mí ni ọ́. Ísírẹ́lì Ọlọ́run ni ọ́. Ọlọ́run retí ìyìn rẹ̀. Ìwé máa sọ wípé nínú orin Dáfídì 65, ó ní ìyìn dúró dè ọ́ ní Síónì. Ìwọ Ọlọ́run ìgbàlà wa. Ìyìn dúró dè lóòótọ́. Àwọn tó mọ Ọlọ́run ní tòótọ́ ló mọ̀ wípé ohun tí ó ṣe iyebíye jù, ohun tí ó sì jọni lójú jù láti fún Olúwa ní ìyìn, òun ni ọpẹ́, òun ni ìdúpẹ́. Nípa kíkọ orin ìyìn, orin ẹ̀mí, orin sáàmù, nípa fífi ọpẹ́ fún Olúwa nínú ìjọsìn, nípa fífi ẹbọ ọpẹ́ fún Olúwa, ìrúbọ fífúnni fún Olúwa ohun tí a lè fojú rí, ohun tó ṣe iyebíye sí wa, tó jọ wá lójú, tó ná wa ní ìkankan, fífi lélẹ̀ fún Ọlọ́run, fún ìtẹ̀síwájú ìjọba rẹ̀, fún ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run àti fún àǹfààní àwọn èèyàn mímọ́ Ọlọ́run. A mọ̀ pé bí a ṣe ń fi ìfẹ́ Ọlọ́run nìyẹn. Ó sì mọ̀ pé nípa jíjẹ́rìí sí agbára Ọlọ́run, sí iṣẹ́ ìyanu Ọlọ́run, bí a ṣe ń fi ìfẹ́ Ọlọ́run nìyẹn. Ẹgbẹ́ ohun tí Sáàmù sọ fún wa, orin Dáfídì tó sọ fún wa ní Psalm 149. Máa kà yẹn, tá bá ti kà yẹn àgbàdua. Bẹ́ẹ̀ ni a tẹ̀síwájú lórí ìdálẹ́kọ̀ọ́ ìlọ́sẹ̀ tó ń bọ̀. Psalm 149 ẹsẹ̀ 6 yẹn, ẹgbọ́n tó sọ fún wa. Ó ní
kí ìyìn Ọlọ́run kí ó wà ní ẹnu wọn àti idà olójú méjì ní ọwọ́ wọn. Ìwọ tó bá ń ja ìjàkadì ẹ̀mí tí ò mọ bí a ṣe ń fi ìyìn sí ẹnu, ò mọ̀ jájà, eré ló ń ṣe o. Nítorí pé ò tí ì mọ ìjàkadì ẹ̀mí ṣe tí ò bá mọ bí a ṣe ń fi ìyìn Ọlọ́run sí ẹnu. Ìyìn Ọlọ́run gbọ́dọ̀ wà lẹ́nu rẹ ní gbogbo ìgbà. Nítorí pé àṣírí tó le jù ní àdúrà ni ìyìn. Kò sóhun tó fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run tí ò mọ̀ nípa rẹ̀. Kò sóhun tó fẹ́ sọ fún, kò sí bó ṣe ń ṣe ọ́ tó fẹ́ sọ fún tí ò mọ̀ nípa rẹ̀. Kò sí bó ṣe lè ní pé ogun ń jà ọ́, ègún ń bẹ, igbá kan ń ṣe, àwọn bàbá rẹ̀ wọ́n ti rí ìpọ́njú, ìwọ náà fẹ́ rí, kò sí ohun tó fẹ́ sọ tí ò mọ̀ nípa rẹ̀. Àmọ́ ohun tó máa kọ́kọ́ gbé wá bá bó tilẹ̀ wá síwájú rẹ̀ pẹ̀lú ìgboyà nítorí pé ọmọ ní ọ́, òun ni ìyìn. Ó ní ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin ti yìn. Ẹ máa dúpẹ́ fún kí ẹ sì máa fi ìyìn fún orúkọ rẹ̀ mímọ́. Àkóso ìfarahàn níwájú Olúwa nìyẹn o, ìyìn ni o. Ìwọ tó o bá fẹ́ kó rán áńgẹ́lì nìkan sí ọ, ìwọ tí o bá fẹ́ kó kàn rán ẹni tó bá wù fún ọ, ìwọ tó o bá fẹ́ kí ó jẹ́ pé òun fún ara rẹ̀ ni kó dá sí ohun tí ó ń ṣẹlẹ̀ sí ọ àti ohun tí ó ń ṣe, ó máa mọ bí a ṣe ń fi orin yìn, fi ọkàn wa yìn, fi ẹbọ rúrú yìn. Ó máa mọ bí a ṣe ń fi ìjẹ́wọ́ ìgbàlà wa yìn, bí a ṣe ń fi ìjẹ́rìí wa yìn. Ó máa jẹ́ kí ìyìn kó kún ẹnu rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run yìí ṣe sọ fún wa. Kí ìyìn Ọlọ́run kí ó wà ní ẹnu wọn àti idà olójú méjì ní ọwọ́ wọn. Gbogbo ìgbìyànjú rẹ tí o bá fi sí abẹ́ ìyìn fún Ọlọ́run kò lè já síbi tó dáa o. Gbogbo ìlépa rẹ tí o bá fi sábẹ́ ìyìn pé o ti ẹ̀ dúpẹ́ fún orí ọ̀fẹ́ àti lépa, orí ọ̀fẹ́ àti gbìyànjú, orí ọ̀fẹ́ àti jáde lọ sí ibi iṣẹ́ láti mú nǹkan wá, wípé o jáde lásán, o jáde lékú lọ́wọ́, o jáde léwu lọ́wọ́, tí o bá fi gbogbo ìgbésẹ̀ rẹ, ìṣesí rẹ, ìgbìyànjú rẹ, ìlàkàkà rẹ, àágùn rẹ sábẹ́ ìyìn, kò ní ṣeré ń bẹ. Gbogbo ìjàkadì tẹ́nìyàn ń jà láyé láti jẹ́ èèyàn, láti digbá dàwó, láti ṣe nǹkan tàbí òmíràn, gbogbo ìjàkadì kò ní idà olójú méjì lọ́wọ́. Bóyá ìjàkadì rẹ nínú ẹ̀mí àbí ní ojúkojú nínú ara, láti ṣe rere nínú ayé, tí o bá ti fi ìyìn sí ẹnu rẹ kò ṣe ìtẹ́wọ́gbà o. Tí o bá sì fi ìyìn sí ẹnu rẹ kò lérè o. Nítorí wípé ìdúpẹ́ ni a fi ń fi ìdí múlẹ̀ ìfẹ́ Ọlọ́run fún ayé wa àti nínú ohun gbogbo tí a bá ń ṣe. Ìwé mọ́ sọ pé ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, ẹ máa dúpẹ́ fún Ọlọ́run nínú ohun gbogbo, nítorí pé èyí ni ìfẹ́ Ọlọ́run fún yín nínú Kristi Jésù. Mo fẹ́ ká sáré gbàdúrà. Olúwa, mo gba orí ọ̀fẹ́ àti máa dúpẹ́ ní gbogbo ìgbà. Mo gba orí ọ̀fẹ́ àti máa dúpẹ́ ní gbogbo ìgbà. Dáríjì mí ní gbogbo ọ̀nà tí ìdúpẹ́ mi ò fi tó, ní gbogbo ọ̀nà tí mo ti ṣaláìmoore. Máa gbàdúrà yẹn sí Ọlọ́run o, àsìkò àdúrà rẹ o. Mo gba orí ọ̀fẹ́ àti máa dúpẹ́ ní gbogbo ìgbà. Látòní lọ, mo máa dúpẹ́ lọ́wọ́ láti inú ọkàn mi wá. Sọ fún Ọlọ́run pé láti inú ọkàn mi wá mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Láti inú ọkàn mi wá mo dúpẹ́ lọ́wọ́ rẹ ní gbogbo ìgbà, ní orí ohun gbogbo, lórí ohun gbogbo, ní gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Mo mórè, mo sì fẹ́ kó mọ̀ pé mo mórè. Ó jọ mí lójú, ó jọ mí lójú, ó jọ mí lójú. Ìwọ ni bàbá mi, ìwọ lọ́lọ́run mi, ìwọ lẹ́dàá mi, ìwọ lolùrànlọ́wọ́ mi. Ó jọ mí lójú, mo sì dúpẹ́ tọkàntọkàn lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó dúpẹ́ yẹn tọkàntọkàn, mo pa láṣẹ ọpẹ́ rẹ kó ṣe ìtẹ́wọ́gbà. Bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ fún gbogbo àwọn ènìyàn tó ń gbọ́ mi lónìí, tí àwọn náà mọ̀ wípé ìjà yìí wà láàrin àwọn àtẹlẹ́dàá wọn. Tí ìbá ẹlẹ́dàá yín ṣe ìlàjà, ó wò wípé bóyá ẹlẹ́dàá rẹ gbàgbé rẹ àbí ẹlẹ́dàá rẹ ò kọbi ara sí ọ, bí àìtàn rẹ ti ń le jù. Mo fẹ́ sọ fún ọ wípé àǹfààní rẹ fún ọ láti fi ọkàn rẹ fún Jésù, láti fún ayé rẹ fún Jésù, láti sọ fún ẹlẹ́dàá rẹ wípé mo ti dé o, mo ti wálé, mi ìṣáko lọ mọ́, mi ìṣọmọ onínàkúnà mọ́. Mo ti rí ohun tó ń bẹnu ayé pé asán lórí asán ni. Mo ti padà láti wá ṣe ìlàjà láàrin èmi àti ẹlẹ́dàá mi. Ẹlẹ́dàá mi ni ọ́, mo sì fẹ́ kó di bàbá mi. Ọlọ́run mi ni ọ́, mo fẹ́ kó di bàbá mi. Mo fẹ́ bọ́ sínú ẹbí rẹ ní tòótọ́. Mo fẹ́ ká ní ìbáṣepọ̀
kí o lè máa sọ̀rọ̀ kí náà lè máa gbọ́ kí lè máa sọ̀rọ̀ kí wọ́n náà lè máa gbọ́. Ìwọ tó fẹ́ ṣe ìpinnu yìí lónìí, mo fẹ́ kó tẹ́wọ́ rẹ síwájú kó wà lórí eékún rẹ kí a gbàdúrà ronúpìwàdà yìí tọkàntọkàn. Bá a tẹ̀lé mi sọ pé lórúkọ Jésù Kristi, Olúwa mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ lóòótọ́ tọkàntọkàn pé o wá sínú ayé láti wá kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. O sì jíǹde ní ọjọ́ kẹta, o gòkè rí ọ̀run, báyìí o jókòó lọ́wọ́ ọ̀tún Baba láti máa ṣìpẹ̀ fún gbogbo ènìyàn. Jésù Kristi, Olúwa, mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí Olúwa mi àti ìgbàlà mi. Láti òní lọ mo kẹ̀yìn sáyé, mo kẹ̀yìn sí èṣù, mo sì kẹ̀yìn sẹ́ṣẹ̀. Jésù Kristi sọ mí di àtúnbí, sọ mí di ọmọ Ọlọ́run. Kọ orúkọ mi sínú ìwé ìyè, mo jẹ́ tìrẹ títí ayé, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó bá ti gbàdúrà ẹ̀, mo kí ọ kú oríire. Bẹ́ẹ̀ ni ibi tó ríire ti ń bẹ̀rẹ̀ ní oríta oríire àkọ́kọ́ nìyẹn fún gbogbo ènìyàn tí a bí lábẹ́ obìnrin. Bẹ́ẹ̀ ni mo kí ọ kú oríire, mo sì gbàdúrà fún ọ, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ohun àtijọ́ ti kọjá lọ, ó ti di àtúnbí láti òní lọ. Oore ọ̀fẹ́ kó pọ̀ sí lórí rẹ, tàbá rí àìsàn àìlera nínú ayé rẹ kó fò lọ. Bẹ́ẹ̀ ni ó sì kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ kó kọ sí wa, ẹ gbá wa láago, tàbí kẹ́ ẹ fi iṣẹ́ ránṣẹ́ wípé lóòótọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, bóyá tòní àbí tẹ́ ẹ ṣe sẹ́yìn, ẹ fàyè yìí fún Jésù kí a lè darapọ̀ mọ́ ìdàgbàsókè yìí nínú ẹ̀mí. Ó ní àwọn ìṣúra, àwọn ìwé, àwọn nǹkan kan tá ń fún àwọn tó fàyè wọn fún Jésù kí wọ́n lè bá máa ṣe kíni, máa dàgbàsókè lọ níwájú Olúwa nínú ẹ̀mí. Gbogbo àwa tá a mọ́rẹ́ wá lọ́jọ́ Olúwa, ẹ má gbàgbé lára ọ̀nà tí a fi ń dúpẹ́ tó gbòógì tó ṣe pàtàkì níwájú Olúwa ní láti fún ní ohun tí ó jọ wá lójú, láti fún ní ohun tí ó máa fi àlàfo lẹ̀nú ayé wa, láti fún ohun tí ó máa ná wa ní nǹkan kan. Ìyẹn ni à ń pè ní ẹbọ ọpẹ́ o, ìyẹn là ń pè ní ẹbọ rúrú fífún Olúwa. Gbogbo àwọn tá a mú ẹbọ ọpẹ́ wa wá lónìí, tá a fẹ́ fi fún Olúwa lórí pẹpẹ yìí, àwọn tá a ti máa ń ṣe, àwa mọ̀ wípé ọ̀run sì lé wa lórí, Ọlọ́run sì ń ṣe kíni, ó ń dá sí ọ̀rọ̀ wa lórí òrèkóòrè. Àwọn tá a bá mú ọrẹ wa wá lónìí, mo fẹ́ ká fi lélẹ̀ bá a ṣe máa ṣe ń bẹ lórí pẹpẹ. Mo fẹ́ súre fún gbogbo ènìyàn. Ọrẹ ọpẹ́ ló mú wá ní, ẹbọ ọpẹ́ ló mú wá ní, ó mú ọrẹ wòlíì wá ní, ìdámẹ́wàá rẹ ló mú wá ní, àbò ohunkóhun tó bá mú wá láti fi lélẹ̀ tí ó ṣe fojú rí níwájú Olúwa. Mo súre fún ọ, Ọlọ́run kó tẹ́wọ́ gbà, kó sì tẹ́wọ́ gba ẹbọ ọpẹ́ rẹ, kó tẹ́wọ́ gbà, kó tẹ́wọ́ gba ọrẹ rẹ. Mo pa á láṣẹ, ọ̀run kó sílé ọ lórí. Mo pa á láṣẹ, òní ṣaláìlẹ̀ ohun tó dára. Mo pa á láṣẹ, lọ máa wín orílẹ̀-èdè, òní tọrọ, òní ṣaláìlẹ̀. Mo pa á láṣẹ, ìwọ àti ìran rẹ àti gbogbo àwọn tó tara rẹ jáde, wọ́n máa lékè ṣá, wọ́n máa lékè ṣá, wọ́n máa lékè ṣá. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Jésù Kristi Olúwa wa, àmín. Mo súre fún gbogbo ènìyàn. Ọ̀sẹ̀ titun tá à ń wọ̀ yìí, ọ̀sẹ̀ tí ó máa bọ́ sí oṣù titun ni. Mo pa láṣẹ lórúkọ Jésù, Ọlọ́run kó fi ayọ̀ yí ọ ká, níwájú, lẹ́yìn, ní gúúsù, àríwá, ìwọ̀ oòrùn, ìlà oòrùn. Ọlọ́run kó fi ayọ̀ yí ọ ká. Ní gbogbo ọ̀nà ó máa gbọ́rò rìn ayọ̀. Ní gbogbo ọ̀nà ó máa gbọ́rò rìn ayọ̀. Ìbànújẹ́ á jìnà sí ọ, ọ̀fọ̀ á jìnà sí ọ. Mo pa láṣẹ nínú ọ̀sẹ̀ titun yìí, ó máa jẹ́rìí sí agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó máa jẹ́rìí sí agbára Ọlọ́run. Wàá rí ohun rere titun, wàá rí ohun titun. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ ká ṣe ìrọ̀fọ́ Ọlọ́run lápapọ̀ títí a fi pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Bàbá àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀, kí ó máa bá a gbé àti láti òní lọ àti láéláé, àmín, àmín, àmín lórúkọ Jésù, àmín. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, mo fẹ́ kẹ́ mọ̀ pé tọkàntọkàn ni mo fi fẹ́ràn gbogbo ènìyàn tó ń bẹ nínú agbo yìí, tó ń bẹ lórókè yìí, tó jẹ́ lára wa. Bẹ́ẹ̀ ń tájọ́ ń papọ̀ darapọ̀ ní orí òkè níwájú Olúwa ní orí gbogbo àgbáyé. Mo fẹ́ràn yín, Jésù fẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. A ó pàdé ara wa nípa oore ọ̀fẹ́ olùgbàlà lọ́sẹ̀ tó ń bọ̀. Títí di ìgbà náà, ẹ máa dúpẹ́, ẹ máa yọ̀, ẹ wà nínú ìmoore ìgbàlà ọkàn yín. Jésù Kristi ni Olúwa.